Ohun tí mo rí, òun ni wípé a ò mọ ẹ̀tọ́ wa ní Nàìjíríà. Mo dẹ̀ ṣì máa sọ púpọ̀ lórí ẹ̀ ní ọjọ́ Sunday nínú sáfíìsì wa. Ohun kan tí mo rí ni wípé a ò mọ ẹ̀tọ́ wa. Obìnrin kan send picture sí mi láti Amẹ́ríkà. Ìgbà tó wá send picture yẹn sí mi, ó ní kí n gbàdúrà fún òun o. Daddy, ẹ bá mi gbàdúrà pẹ̀lú picture yìí, kí n gbàdúrà fún òun o. It's the picture that belongs to that woman. That was about 2 weeks ago. Nígbà tó dẹ̀ yá, tó máa pè mí níjẹta, mo ti delete picture kó lórí fóònù tèmi. Ìgbà tó wá yá, tó wá ń bá mi sọ̀rọ̀ wípé Daddy, ṣé rí picture tí mo ní fi mo ní èmi ti delete ẹ̀. Nàìjíríà tẹ rí yìí, wọ́n lè bá lórí fóònù yín kí wọ́n fi probe ẹ̀. Nigeria. So the reason we are looking into Yoruba nation is because àwa ti mọ òtítọ́, Yoruba nation ti mọ òtítọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ń fi verses yẹn ṣeré. It is a verses in the Bible. It is the same thing as when you know your right, you will gain freedom. So Yoruba nation ti mọ òtítọ́, òtítọ́ dẹ̀ ti sọ wá di òmìnira. That is why we are fighting for our right. Not everybody. Kí ló ṣe gbogbo èèyàn ló mọ òtítọ́? We can't continue like this. We need to live equal. Ẹ bá wà àwọn olówó mi, ó kẹ́ máa wò sí Gùbánà àbí kí lẹ́ ń porúkọ ẹ̀. Bó ṣe máa padà sí ohun tí mò ń sọ lálàkọ́kọ́ o. Gùbánà àbí kí lórúkọ ẹ̀. Ẹ wo bó ṣe ná owó níbi òkú màmá ẹ̀. Ẹ wo bó ṣe ṣe Nàìjíríà money. Ẹ wo bí wọ́n ṣe ṣe. Ṣùgbọ́n wọn ò ní lè mú wọn. Lọ tó bá kọ̀ jẹ́ wípé ẹni tí kò léèyàn lẹ́yìn lásán ló kàn ná irú owó yẹn, ẹ máa rí pé EFCC máa débẹ̀ láàárọ̀ ọ̀la. These are reasons we don't want Nigeria again, because we have known the truth and the truth will set us free. Ọ̀pọ̀lọpọ̀ máa pé kí ni mo ń sọ yìí, orí mi ò pé, orí mi pé. Ìwọ lórí ẹ̀ ò pé. Gùvánà gbogbo wọn àbí kílẹ̀ tí ń pè wíyá Gùbánà ni kinní kan àwọn Davido tó ń náwó bí ẹlẹ́dà. They are in the system. Ó wà nínú system ìjọba Nàìjíríà. They are in the same court. Wọn ò lè mú wọn láyéláyé. Lọ gbàgbé ẹ̀. Ṣùgbọ́n tó bá gbé ordinary man ló kàn ṣe owó bẹ́ẹ̀ yẹn, wọ́n máa ti lọ arrest ẹ̀ láàárọ̀ ọjọ́ kejì pé ó abuse owó Nàìjíríà. We are living in a country that there is no law. No law in Nigeria. There is no law in this country. Nínú country tó yẹ pé o máa mú fóònù dání, ọlọ́pàá máa dẹ dúró pé kó ṣí fóònù ẹ̀. There is no law. It is not done in abroad. Where law, it is practiced, it is not done. Where they are practicing law in abroad, it is not done. Even common Ghana, I'm sorry to say common Ghana, even Ghana, Togo, it is not done in those countries. People are living there and they live free. They have freedoms to everything they are doing, in as much it is their right. Àmọ́ ẹ̀tọ́ wa ló fìyà jẹ wá ní Nàìjíríà. Tá a bá dẹ̀ ti mú ẹ̀tọ́ wa, inú oko ẹrú la máa kú sí. Òtítọ́ ni kẹ̀jẹ́ ká sọ. A gbà wípé kì í ṣe gbogbo èèyàn ló lè gbọ́ wa o. Kì í ṣe gbogbo èèyàn ló máa gbà wá gbọ́. Mo gbà bẹ́ẹ̀. So therefore, kò sí bí mo ṣe fẹ́ sọ, mo sì máa rí àwọn ọmọ àlè kan tó sì máa comment sí ìbàyí, tó máa comment nǹkan tí kò jẹ́ kó comment. Kò sí bá ṣe fẹ́ ṣe.
obìnrin yẹn bá béèrè pé mo ní picture, mo ní mo ti delete ẹ̀, mo ní cause a lè kó gbogbo nǹkan yẹn sórí fóònù. Ọlọ́pàá Nàìjíríà lè dẹ dúró, wọ́n lè wẹ̀ pé bí a prophet kìíní fake ní ẹ o, kọ́ mú picture lọ mú, á fi probe ẹ̀. Á di pé kọ́ máa ní ẹ, oh, you have another people picture in your phone, you want to kill them. Wọ́n á kọ́ máa gbóríṣiríṣi tó máa parọ́ mọ́ ẹlẹ́sẹ̀. Ọba delete ó ní bàbá ẹ̀ mọ́ right yín ni. There is no right for anybody to tell me to open my phone. For what? My phone is a personal thing to me. And it is in everywhere. All this law was in the law of Nigeria, but they did not use it again. Sorry. Oh, Luwama. Tí kì bá ń ṣe pé lọ́pẹ́lọpẹ́ Ọlọ́run tó jẹ́ káwọn ọmọ yẹn jáde nígbà ayé EndSARS, kò bá tún ti worst jù báyìí lọ. Àwọn ọlọ́pàá wọ́n ti tìtorí fóònù, wọ́n ti pa àwọn ọmọ ológo dànù Nàìjíríà. Àwọn ọlọ́pàá all in the name tí wọ́n mọ̀ pé owó wà lọ́wọ́ ni yìí, tó bá open your phone, tó bá lè ti pé open your account, tó ti pé ó wà níbẹ̀, they will just kill that person. That is all. Gbogbo bí a ṣe sọ wípé ládùúgbò wa àwọn ọlọ́pàá ń hùwà ìbàjẹ́ tó, kì í sọ fún yín, àwọn ọ̀gá wọn ò tí ì wá mú wọn. Wọn ò tí ì wá mú wọn. Kò sí òfin ni. Ṣé ìlú yẹn lẹ wá ní ká dúró sí? Ìlú tí ọlọ́pàá ń gbowó oṣù, tí ọlọ́pàá tó máa sọ fún ẹni tó ń jí láago 5 tó lọ síbi iṣẹ́, tó tún máa sọ pé kó mú owó tiẹ̀ wá by force, tó possible. Ajá nídìí tí wọ́n ṣe ń sanwó oṣù fún ọlọ́pàá, ṣèbí nítorí pé ó ṣiṣẹ́ ló ṣe ń sanwó oṣù fún. Ẹni tó máa jí láago 4 ìdájí tó lọ síbi iṣẹ́, ọlọ́pàá tó ní máa ní kó lọ kó owó tiẹ̀ wá, ṣó possible? We are living in a country that there is no law. It cannot work. We have known the truth. We have known the truth. And the truth has sent us free. That is just it. Because we know the truth, we cannot sleep again. Our mind is not resting. Kò rest mọ́. Nítorí pé a ti mọ òtítọ́ yẹn kò jẹ́ kí ọkàn wa kó sinmi mọ́. Kì í ṣe pé ohun tó wù wá náà là ń ṣe yìí. Ṣùgbọ́n nítorí pé àwa ti mọ òtítọ́ yẹn begin to push us. It begin to push us. Ta ló fẹ́ kú tòótọ́? Ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀, ìyẹn wà ń bẹ. Ṣùgbọ́n ẹni tí ò bá mọ òtítọ́ ló máa ń sọ pé ta ló fẹ́ kú. Ṣùgbọ́n àwa tí mọ òtítọ́, we are ready to die on lórí òtítọ́. Pé òtítọ́ nìyí, you can't just be humiliating us. Nigeria government is humiliating us, all in the name you don't know your right. O mọ right yẹ. Ká gbà yí pé àwọn olórí tà ẹ́ fún àwọn tó fẹ́ tà ẹ́ fún. O mọ right yẹ. Ṣẹlòmí á tún máa pè wá, bàbá ẹ má bú àwọn ọba. Mama yẹ. Means you don't know your right. Who is a king? Are they mad? Mi ò bú ọba. Bí ọba bá, if a king knows his right, that it is his right to keep those people that is under him proper, láti ṣe ẹ̀tọ́ fún wọn. Àwa ò ní bú wọn náà. Nígbà tá a rí pé wọn ò rí pé ẹ̀tọ́ ni. Ọba ò rí pé ẹ̀tọ́ ni fún àwọn láti ṣètò ààbò fún àwọn tó wà ní abẹ́ wọn. So a máa sọ̀rọ̀ sí wọn náà. We have seen it that it is our right, and they did not give us our right. Then it is bound for you to talk to them, to disgrace them anywhere you see them. What a babu ẹ̀jẹ̀. Ojoojúmọ́ dẹ́kẹ̀rí lèmi máa wá tà láti máa sọ òtítọ́ ọ̀rọ̀.
ẹni tó ń sọ òtítọ́ jẹ́ kí n sọ fún ẹ, ọ̀rọ̀ ẹ̀ kì í tà. Màmá kan bá mi sọ̀rọ̀ láti Amẹ́ríkà. Ó ní ṣé mo mọ chọ́ọ̀chì tóun ti wá sí Amẹ́ríkà láti ní Nàìjíríà. Ó ní chọ́ọ̀chì yẹn ò wọ 30. Ṣùgbọ́n bàbá yìí tó bá ní òjò máa rọ̀ lọ́la ó máa rọ̀. Kò sí ẹni tó mọ̀. Nítorí pé òtítọ́ tí bàbá yẹn máa ń sọ, ó lè mọ̀. Ẹni tó bá ń sọ òtítọ́, òun fẹ́ mọ̀. Ṣùgbọ́n àwọn tó ń parọ́ yẹn tó fi wọ́n lọ́kàn balẹ̀ lórí irọ́, àwọn èèyàn á fẹ́ mọ̀. Mi ò bẹ̀ Ọlọ́run kí ṣọ́ọ̀ṣì mi kó kọjá 100 èrò bẹ̀. Báwo mo ṣe fẹ́ ṣe? Débi táwọn kan máa wá ní àwọn ní chọ́ọ̀chì tó wọ́ọ̀tì 18,000 church, 40,000 church all over the world. Ṣé pé irọ́ ló ń pa fún ẹ? Àwa tá a ṣì lẹ́yọ̀ kan ṣoṣo, àti kọ̀ǹtrólù ẹ̀ tán. I want to open your eyes. O tí ì mọ òtítọ́ ni. Tó o bá mọ òtítọ́ yẹn, òtítọ́ ní sọ èèyàn dòmìnira. You will discover that immediately you tó ti rí pé òtítọ́ lọ̀rọ̀ yìí, freedom will come to your mind. O mọ̀ pé jẹ́ kí n sọ example fún ẹ. Kóbìnrin bímọ bíi 3 fún ẹ, kẹ̀dẹ̀ fẹ́ràn ara yín gan. O kò déédéé rí pé wọ́n sọ pé ìyàwó ẹ̀ ń ṣe báyìí, wọ́n ṣe báyìí, wọ́n ṣe báyìí. O mọ̀ pé ìjọ́ tó o bá ká ìyàwó ẹ̀ bóyá ó ń bá àlè sùn, kó wá padà wá rí pé fine, mo ti ká ẹ̀. Tó ló fẹ́ lọ ṣe DNA test. Tẹ́ bá ti wá lọ ṣe kó wá rí pé ìwọ kọ́ ló ní ọmọ. Báwo lọkùnrin ṣe máa rí? O ti mọ òtítọ́ nìyẹn. Òtítọ́ á sì sọ ẹ́ dòmìnira. Òtítọ́ will make you to make a decision. Because you don't know the truth, that is why you cannot make a decision. When you know truth, you will make decisions. That is all. Ní ìgbà tí àwa ti mọ òtítọ́ láti make a decision wa pé we are not in Nigeria again. Decision ni Yoruba nation la fẹ́. This country is humiliating us. This country is suffering us. Nigeria is bringing problem in our life. Mo wà nínú mọ́tò tí mo wọ̀ lọ sí Ẹdẹ. Tí mo ń padà bọ̀ l'Ékòó. Mo wà nínú mọ́tò. Mo wá wọ mọ́tò. Òjò wá ń rọ̀ gan-an. Wà á rí pé òjò rọ̀ gan lánàá. Òjò yìí rọ̀ bí iná. Bójò ṣe ń rọ̀, lomi ń dà lé wa lórí nínú mọ́tò. A wá ń sọ fún kọ̀ńdọ́tọ̀ wípé báwo ni mọ́tò ṣe máa rí báyìí? Báwo bí kọ̀ńdọ́tọ̀ ṣe sọ̀rọ̀ sí mi? Ó sọ fún mi. Ẹnìkan wà ńbẹ̀ náà. Ẹnìkan wà ńbẹ̀ tó mọ̀ mí nínú mọ́tò yẹn tó ní aṣọ ńlá kọ́lé, aṣọ ńlá, àwọn lè máa pè aṣọ kékeré kọ́lé èèyàn ńlá. Tèmi mi gan ṣe wọṣọ, mo kàn wọ ṣẹ́ẹ̀tì, mo dẹ̀ wọ páàmù, mo dẹ̀ ń bá tèmi lọ. Mo ní ìrìn àjò yẹn. Ibi tí kọ̀ńdọ́tọ̀ yẹn ti ń sọ̀rọ̀ sí mi, tí mo bẹ̀rẹ̀ sí ń dá lóhùn tó I am not a prophet that you will talk to tí mi ò ní dé lóhùn. When you say rubbish, I will treat your fuck up. That is my nature. Nature can never be changed. Ọlọ́run ò dẹ̀ ní rán, kò ní rán ọ̀dẹ̀ láti ṣe iṣẹ́ tí àwa ń ṣe yìí ṣe. Ọlọ́run ò ní rán òmùgọ̀ láti ṣe iṣẹ́ tá à ń ṣe yìí. Ẹni tí ó fit to do it náà lọ́lọ́run rán. We are fit to do it. That is why God sent us. Mo wá bẹ̀rẹ̀ sí ń sọ fún pé ṣé o mọ̀ pé bí mo ṣe wọlé ló sọ pé iye báyìí lówó ẹ̀. Mo ní ṣèbò owó ló fẹ́ gbà. Tó yẹ pé owó ló fẹ́ gbà ni, owó wà, èmi á fún ẹ lówó. Mo dẹ̀ sanwó ẹ̀ fún ẹ. And you need to render your service to me. Now that I am in your car, òjò wá ń rọ̀ lé mi lórí yẹn. Ó gba owó lọ́wọ́ mi without rendering service to me. Bẹ́ẹ̀ làwọn kan wà nínú mọ́tò náà wọ́n sọ̀rọ̀. Mo wá ń wò wọ́n pé bọ́rọ̀ Yorùbá ṣe rí nìyẹn. Àwọn kan wà nínú mọ́tò bí tí mo ti ń bá ọkùnrin yẹn fa wàhálà. Àwọn kan wà ń bẹ̀ wọn ò sọ. Bàbá kan sanra bọ̀ kú báyìí wọ́n yé dúró ni. Ó ń wò mí pẹ́ni pé this man is a stupid person. Ìkan dẹ̀ wà ń bẹ̀. Àṣé yẹn mọ̀ mí. Ó ní òun mọ̀ bàbá confam. Òun máa ń gbọ́ prógámù yìí. Nìyẹn ṣáà step me down pé kí n má bínú. Wọ́n sọ òtítọ́.
I cannot, mi ò lè wọ mọ́tò. I pay for the service and you have to render me that service. So therefore, to the extent débi wípé àwọn tá à ń bá díù gan wọn ò mú ẹ̀tọ́ wọn. Nǹkan tó jẹ́ káyé yìí rọ́ǹgì nìyẹn. Nǹkan tó jẹ́ kí Nàìjíríà rọ́ǹgì nìyẹn. Now passenger kò mú ẹ̀tọ́ ẹ̀ pé ṣebí mo fún ẹ lówó àbí mo bẹ́ẹ̀ ni lọ́dọ̀ conductor àbọ̀dọ̀ driver tó ń wà. Kò mẹ́tọ́ ẹ̀. Those are the area where Nigeria tó ti wrong. No one know is right. Ẹni tó dẹ̀ jókòó sẹ́yìn yẹn kàn wó mi níbẹ̀ ni pé this man, you are a crazy man. What are you saying? Wọ́n ò mọ ẹ̀tọ́ wọn. Tó o bá mọ ẹ̀tọ́ ẹ̀ wá rí pé o ò ní máa gbé ìgbésí ayé ìnira. Báwo lè máa wà nínú mọ́tò tó sanwó fún sáfíìsì mọ́tò yẹn kí òjò rọ̀ lé lórí o ò dẹ̀ sọ̀rọ̀? Ìgbésí ayé ìnira nìyẹn. Tẹ́ bá wá rí ẹni tó ń sọ̀rọ̀ tó ń sọ òtítọ́ níṣẹ́lẹ̀ tó máa sọ fún yín pé orí òpè ọ̀dẹ̀ ní kinní kan. No, until you people know your right, ẹ ò lè bọ́ nínú oko ẹrú. Look at South Africa. Bí kan náà ṣe comment lórí fídíò mi nìyẹn tó ní South Africa ṣe àwa náà rí pé Nàìjíríà dá báyìí. Ṣe bí South Africa ṣe àwọn ọmọ South Africa ṣe ń jó South Africa tó ṣe ń ṣe dodo ẹ̀ tó ń babẹ̀ jẹ́ tó ń ṣe gbá. Oníṣẹ́ àwa náà rí pé Nàìjíríà dá. Ó ní we supposed to be thanking our government. Kò ní dá fún ẹ. Ọ̀ pé bí tèmi ti máa ń ṣépè nìyẹn. Àwọn èèyàn máa ní prophet ń ṣépè. No, even Jesus he curse. Jesus curse. Many places Jesus curse in the Bible. Even God himself he curse. Tó o bá curse ni àwọn obìnrin ò ní máa bímọ with hardship. Ìwọ ọkùnrin ò ní lọ máa jáde láti lọ máa ṣe iṣẹ́ kó tó jẹun. Ó ṣépè fún wa ni. Ọlọ́run ló ṣépè fún wa bẹ́ẹ̀. And ó dẹ̀ ṣépè yẹn because ó rí pé àwọn tóun dá they do what is wrong against his will. No matter when God want to curse or Jesus curse, go and check the reason. A yẹ pé nǹkan kan ló wà ń bẹ̀. Kí n tó lè gbéyàn ṣe pé nǹkan kan ti wà ń bẹ̀ nìyẹn. You don't know your right. That is why we are still in the problem in Nigeria. People don't know that our right is to protest. It is in the constitution of Nigeria. Àfi tí wọ́n bá ti wá yọ kúrò, our right is to come out and to protest to the government that what they are doing, it is not good. Since you know it is not good and you see it, there is evidence. Yes, our right is to come out to tell it is not in our room. We can't say it in the room. We will go out in multitude to tell the government what they are doing. It is not good. But many people don't know it is their right. Ọjọ́ àdéjọ́ yẹn tí wọ́n kó dodo àwọn èèyàn wa lọ́jọ́ ta, mo ṣe ń rí máànù kan tó gbé báàgì sẹ́gbẹ̀ẹ́ tó gbé ike sẹ́wọ́ tó gbé bíi páànù kan tó ń lọ síbi iṣẹ́. Dàtí kò mọ̀ pé protest it is their right. Until you people know your right, a ò lè bọ́ nínú ogun Fúlàní tá a bá tí ì mọ right wa. Right Fúlàní ló ti wá sọ fún ẹ níjẹta yẹn tó sọ fún ẹ wípé àwọn máa lo 14 years wọ́n máa pé no matter what you want to do. That is, they know their right. Ẹ̀yin lẹ́nu pé wọn ò gbọ́n, ẹ̀yin ọ̀dẹ̀ ni ọ̀dẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá òpè ni wọ́n, ọ̀dẹ̀ sì ni wọ́n. Fúlàní tó ẹ̀yin lérò pé kò gbọ́ yẹn, they know their right. That is why they come out to you fully. Ohun táwọn pẹ̀lú àwọn bàbá yín ti jọ sọ, ohun táwọn pẹ̀lú àwọn ọba yín ti jọ sọ, ohun táwọn pẹ̀lú ìjòyè yín ti jọ sọ, ohun táwọn pẹ̀lú politician yín ti jọ sọ, tá ti jọ sọ dáadáa pé iye báyìí ọdún báyìí la máa lò. Ẹ̀yin wá bọ́ta lónìí, ẹ wá bẹ̀rẹ̀ sí í ṣe báyìí, ẹ fẹ́ pín, èèyàn kan pera àwọn kan pera wọn Yorùbá, wọ́n láwọn fẹ́ pín, àwọn kan pera wọn Biafra, wọ́n láwọn fẹ́ pín. Ó mọ̀ pé ìdí táwọn ṣe come out in full nìyẹn pé ogun lẹ fẹ́ fà. They will use their 14 years ó máa pé lọ́gbàgbé ẹ̀ ó máa pé tẹ́ ò bá tí wàá fẹ́ jẹ́ kó pé yẹn ẹ fẹ́ ja ogun ni. Means prophecy will come to pass. Olúwa ti sọ ó ní Nàìjíríà máa pín. There is no option. God said it and I continue saying it. The second thing he said, the Yoruba nation will come out from Nigeria. The third, he said, they will not leave us in peace. And the fourth, he said,
àfi tá a bá ja ogun. Sàwọn kan dẹ̀ dé wọ́n ní kẹ́yìn máa sọ̀rọ̀ ogun kẹ́yìn. It is a right. When you know your right, you will make decision. That because we have know our right, that is why we are making that decisions. You people that you have not made decision means you have not know your right. Àfi tí ẹ bá mọ right yín, láì jẹ́ pọ́ ọmọ Yorùbá mọ right ẹ̀, òfo ni gbogbo ayé tẹ̀ ń gbé. Ẹ lọ kọ sílẹ̀. South Africa mọ right ẹ̀ ni. South African children, they know their right. That is why they come out. Wọ́n jáde nígbà tí wọ́n rí pé wọ́n imprison ni former president wọn. I don't know, but they come out because they know protest, it is their right. Upon bí wọ́n ṣe jó ilé tó, bí wọ́n ṣe jó mọ́tò tó, tí wọ́n ṣe lùtì tó, ìjọba wọn ò pa èèyàn, wọn ò yìnbọn. Wọ́n mọ right wọn lọ́dọ̀ ìjọba, wọ́n mọ right wọn lọ́dọ̀ ọlọ́pàá, wọ́n mọ right wọn lọ́dọ̀ army. Right, army sì mọ right àwọn ọmọ ìlú. Àwọn ọlọ́pàá wa ò mọ right wa. They don't know their right. Many things I saw on the way of my traveling to Ede. That is why I don't go with my car. I go with normal public cars to Osogbo and to Ilorin. I saw many havoc that police is doing on the roads. Mọ́tò onímọ́tò a máa lọ jẹ́jẹ́, ẹ dá wọn dúró, ẹ ti pè wọ́n lọ́mọ yahoo, ẹ máa parọ́ oríṣiríṣi, ẹ pa mọ́ wọn lẹ́sẹ̀. I saw many things on the road. All because ìwọ tó mú dání gan tó pé rẹ dọ́pẹ́ ẹ lọ́mọ yahoo, o mọ right ẹ. That is it. You don't know your right. Until every personal person know their right, you discover that this country will become good. O mọ right ẹ láyé ní Nàìjíríà ṣe bàjẹ́. O mọ right ẹ láyé ẹ ṣe ń dàrú. O mọ right ẹ ló ṣe rí pé ìgbésí ayé ẹ turn upside down. Until you know your right, you discover that everything will be fine with you. Tóbìnrin tó bá ti wá ń rí ọkùnrin tó yẹ pé òun ló gbé oyún, ó ti di nǹkan mí ni. Obìnrin ló gbọ́dọ̀ gbé oyún. It is their right. Obìnrin tó bá ń ṣe pé ẹ̀yin ọmọ ìsìn ti dá gbogbo ẹ̀rù ní àtètèkọ́ṣe ẹ̀. Obìnrin is to take care of the house, take care of the children. Do you get me? Tó ló ń bá dẹ̀ pèsè fún ọkọ kó ṣíbi tó ti máa ṣe ṣọ́ọ̀bù ẹ̀, a máa lọ láti ṣọ́ọ̀bù, a máa lọ sílé. Kì í ṣe wípé ó di dandan. Obìnrin ò bá ti kówó sílẹ̀, ọkùnrin ò kówó sílẹ̀. Ayé ti bàjẹ́ nìyẹn. Ọkùnrin, ẹ̀tọ́ ọkùnrin pé kó lọ ṣiṣẹ́. That is it. Nítorí yẹn ni ayé yìí ti bàjẹ́. Bọ́lọ́run ṣe dá ayé yìí nìyẹn. Go and check from Genesis. Ẹ̀tọ́ ọkùnrin ni kó ṣiṣẹ́, kó dẹ̀ bọ́ ìyàwó tó sì bọ́mọ. Ẹ̀yin fúnra yín lẹ balẹ̀ ayé jẹ́. Níbo ni ó ti wà níbo ló ti wà nínú ìtọ̀nà wípé obìnrin ni kó lọ máa sanwó school ọmọ? Nǹkan tó ṣe pé wọ́n ń dó ìyàwó ẹ̀ nìyẹn. Èyí tó ṣe ń dó ìyàwó ẹ̀ nìyẹn. Nígbà tó rí o pé tẹ́tí tóònù tó gbé upside down, all in the name you don't know what is right. Níbo ni ìyàwó ẹ̀ ti rí owó tó fi sanwó school ọmọ? Ọkùnrin míì ti bẹ́ẹ̀ dó ìyàwó ẹ̀. Níbo ni ìyàwó ẹ̀ ti rí owó tó fi raṣọ fọ́mọ? Ọkùnrin míì ti dó ìyàwó ẹ̀. Owó tí o ò fún tó dẹ̀ ń rí ìyàwó ẹ̀ tó ń rà tó ń ṣe gbogbo ẹ̀, inú ẹ̀ dẹ̀ ń dùn. Ọkùnrin míì máa dó ìyàwó ẹ̀ nìyẹn, kò sọ̀rọ̀ lórí ẹ̀. Until you know your right, wàá rí i pé you will be able to make a decisions. Ẹ̀tọ́ ọkùnrin ni pé kó lọ ṣe iṣẹ́. Ọlọ́run dẹ̀ fi àṣẹ sí bẹ́ẹ̀. We need to work, and when we work, we take care of our children, we take care of our wife, we take care of house. Gbogbo tó bá nídìí nínú ilé, ṣe bí wọ́n ló gbé wọn wọlé tó ló fẹ́ yàwó. Ó ṣe di pé ó dìgbà tí ìyàwó ẹ bá bẹ ra tó kóun náà sanwó school ọmọ. No, ẹ ti turn ẹ upside down. Ẹ jẹ́ kí n sọ fún yín, òtítọ́ korò.
ẹlòmíì máa gbọ́ a máa ní nǹkan tí mo sọ kò make sense. Ibi tí Nàìjíríà ti bàjẹ́ nìyẹn, níbi tí ayé Nàìjíríà yìí ti fọ́ nìyẹn, níbi tí ẹ ti mú nǹkan tẹ́ ti sorí ẹ̀ kodò ní. It start from those area. Bóbìnrin bá tiẹ̀ wá fẹ́ bá ọkùnrin fi ọwọ́ sí, it is not by force. So therefore wá rí pé obìnrin yẹn kò ní lè lọ máa ṣe nǹkan tí kò jẹ́ kó ṣe níta. Wàá kọ̀ rí pé ìyàwó ẹ it is not until you are mandating your wife pé ìwọ máa sanwó school ọmọ kémi máa sanwó ilé. Ohun tó ń sọ fún ni wípé kó lọ dókó ń ta nìyẹn. How do you want him to get that money? Until we know our rights. A ò tí ì mọ ibi tí Yorùbá ń lọ. Tí gbogbo ọmọ Yorùbá bá mọ right wọn, kí gbogbo wa jáde ká fi ìrònú wa wọn fún ìjọba àti máa lọ tipẹ́. Tá a bá mọ right wa, a mọ̀ wípé the next thing to do òun ni pé kí gbogbo wa ká lọ máa gbáradì fún ogun, nítorí pé àwọn Fúlàní wọn ò ní jẹ́ ká lọ. Gbogbo ohun tó dẹ̀ sọ náà Ọlọ́run fi àṣẹ sí ni. Àṣẹ wà ń bẹ̀. Wọ́n á lo 14 years yẹn ó máa pé. Tẹ́ ẹ bá wá ní ẹ ò ní jẹ́ kí wọ́n lò kó pé, the next it is war. Ogun lókun, wọ́n máa jagun. Tó bá dẹ̀ jagun, tó bá pé àwọn gangan ló kọ́kọ́ ṣí ogun, wọ́n máa ṣẹ́gun wa o. Ṣùgbọ́n tó bá yẹ pé àwa la tètè ṣí ogun, ká tètè máa sọ fún wọn pé a fẹ́ pín, wàá rí pé wọn ò ní lè rí wa ṣẹ́gun. Ṣùgbọ́n tó bá padà ṣí ogun pẹ́rẹ́, forget, wọ́n máa flat gbogbo Yorùbá. Ẹ lọ kọ́ sí ìwé ìrìntì. Bàbá confirm ló ń sọ o. Èmi kò wá ta láti sọ ọ̀rọ̀ ti ara mi bí kì í ṣe ohun tí Olúwa sọ fún mi. Ti sọ tẹ́lẹ̀ pé Tinubu ò ní dórí oyè yìí náà. Kò lè débẹ̀, kò níbi tó ń lọ sẹ́. Tinubu kò lè climb oyè pé president Nàìjíríà. Ó máa fi ẹ̀mí ẹ̀ wí iná yẹn ni. I have said that already. Mo ti sọ nínú fídíò mi pé àwọn tí wọ́n gbọ́ ṣe agreement lọ́jọ́ yẹn náà ló máa padà bá. Go and check all my video. Ẹ̀yin lẹ gbà wá gbọ́ bí a kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run. Share the video. God bless you.